Ètò ìsìnkú gómìnà àná ní ìpínlẹ̀ Ondo olóògbé Rótìmì Akérédolú yóò wáyé lónìí ní MKO Abiola Democracy Park tó wà ní ìlú Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀, gómìnà Lucky Ayédatiwa ti pa á láṣẹ fún àwọn òṣìṣẹ́ aláàbò láti rí i dájú wípé ètò ààbò gbópọn dáadáa. Bákan náà, agbẹnusọ fún olóògbé ìyẹn Richard Ọlátúndé sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde tó sì buwọ́lù pé ayẹyẹ ìkẹyìn ọ̀hún yóò bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ òní ọjọ́ Àlàmísì ọjọ́ 15 oṣù kejì. Ọlátúndé ò ṣàìfi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pẹ̀lú bó ṣe ń gbóríyìn fún olóògbé ọ̀hún tó jẹ́ ọ̀gá rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìwúrí lóríṣiríṣi. Wàyí o, àwọn èèkàn láwùjọ òṣèlú, àwọn lọ́balọ́ba, àwọn ọ̀tọ̀kùlú ìlú ni yóò máa péjú pésẹ̀ síbi ayẹyẹ ìkẹyìn olóògbé Rótìmì Akérédolú kí Ọlọ́run ọba dẹlẹ̀ fún ẹni ire. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Online TV. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì tẹ̀lé wa káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun.